Èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? Iyanu ni ọ̀rọ̀ gist ti tèmi, testimony, miracle èyí tó gba ọwọ́ queen wa, Queen Naomi ṣiṣẹ́ fún ìdílé kan. Èèyàn lé ó yà wá lẹ́nu nígbà tí a gbọ́ wípé arábìnrin kan wípé ó wà nínú oyún. Wípé oyún yìí dẹ̀ ní ó gbà tí ó lóyún yìí ọkọ ẹ̀ mú lọ sí family house wọn wípé kó lọ dúró síbẹ̀. Wọ́n ní ìgbà tó wà ní family house ọkọ ẹ̀, wọ́n ní oyún yìí ti ń pé oṣù mẹ́sàn-án. Wọ́n ní tí oyún yìí tó fi lé lóṣù mẹ́wàá, oṣù mọ́kànlá, méjìlá, mẹ́tàlá, wọ́n ní obìnrin yìí ò bímọ yìí. Wọ́n ní wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí gbé obìnrin yìí kiri. Wọ́n ní kò sí ibi tí wọ́n gbé obìnrin yìí dé. Wọ́n ní obìnrin yìí ò bímọ yìí. Wọ́n ní to the extent pé wọ́n gbé lọ láti church dé church, láti ilé babaláwo dé ilé babaláwo, wọ́n ní obìnrin yìí ò bímọ yìí. Wọ́n ní recently wọ́n ní ìgbà tí amógist kan wáyé pé Queen Naomi lọ train àwọn domestic staff wọn nínú palace. Wọ́n ní ìgbà tí Queen Naomi tí wọ́n appear ní palace, wọ́n ní màmá arábìnrin yìí jẹ́ èèyàn kan tó nífẹ̀ẹ́ Queen Naomi torí ìgbà kan Queen Naomi ti gbàdúrà fún wọn lórí ọ̀rọ̀ pé wọ́n lálàá. Wọ́n wá rí pé èèyàn kan lá àwọn lójú. Wọ́n ní bí ojú ṣe bẹ̀rẹ̀ sí dùn wọ́n nìyẹn. Wọ́n ní Queen Naomi dẹ̀ gbàdúrà fún wọn, wọ́n ní ogun yẹn ṣẹ́. Wọ́n ní wọ́n ní bí màmá arábìnrin ṣe wá bá Queen Naomi nínú palace nìyẹn. Nígbà tí wọ́n gbọ́ wípé wọ́n wá sínú palace, wọ́n wá wo nǹkan tí àwọn tí ó ń train domestic staff ń ṣe láti supervise wọn. Wọ́n ní bí arábìnrin ṣe gbọ́ pé wọ́n wà nínú palace ni arábìnrin yìí bá wá. Wọ́n ní ó dẹ̀ jẹ́ pé èèyàn kan tó yẹ pé ó ti máa ń wọ palace tẹ́lẹ̀, tó yẹ pé kábíyèsí mọ̀. Nítorí pé ọ̀rọ̀ oyún ọmọ yìí gan, ó dé ọ̀dọ̀ kábíyèsí nígbà yẹn tí wọ́n ní pé èèyàn kan nínú ìdílé ọkọ wọn ló dé ọmọ yìí mọ́lẹ̀. Wípé wọ́n ta ọmọ tó wà nínú ẹ̀ ni. Wọ́n ní wọ́n ní ìyá arábìnrin ti wá fi ọ̀rọ̀ yìí tọ́ bàbá wa erin ńlá. Wọ́n ti wá fi ọ̀rọ̀ yìí tọ́ wọn létí rí o. Ẹ̀yin èèyàn tẹ́ bá mọ ẹni tí mò ń pè ní erin ńlá, kábíyèsí ni mò ń pè bẹ́ẹ̀. Wọ́n ní bàbá wa erin ńlá, wọ́n ní wọ́n ti pe àwọn family àwọn mọ̀lẹ́bí arábìnrin ìyá tọkọ wípé kí ló ṣẹlẹ̀. Wọ́n ní gbogbo wọn, wọ́n ní wọn ò jẹ́wọ́. Wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀, wọ́n ní wọn ò sọ fún bàbá wa erin ńlá. Wọ́n ní arábìnrin yìí, wọ́n ní oyún ẹ̀ ṣáà ń dàgbà sí. Wọ́n ní kò rí ọmọ yìí gbé, kò rí bí. Wọ́n ní wọ́n gbé kiri gbogbo ibi tán lè gbé lọ. Wọ́n ní wọn ò rí ọmọ yìí bí. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi. Mashola Gist TV àtúndé, Mashola Gist TV àtúndé bí a ṣe ń dé. A kí ọmọdé, a kí àgbà, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, àtúndé, àgbé tuntun dé. Àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola àtúndé o, àtúndé, Mashola Gist TV àtúndé. Ní olólùfẹ́ Mashola Gist TV, ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? A dúpẹ́ ní ọwọ́ yín fún bẹ́ẹ̀ ṣe ń dá sí channel wa. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀. À ń ṣe advert lórí channel yẹn, kàn sí wa ní masholagistv@gmail.com, masholagistv@gmail.com. Ẹ̀yin èèyàn lé bí a ṣe ń sọ ọ̀rọ̀ yìí lọ. Bí arábìnrin yìí bí ó ṣe wá sí, màmá arábìnrin yìí bó ṣe wá sí inú palace nìyẹn tó wá bá Queen Naomi láti wá sọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ fún Queen Naomi. Wọ́n ní Queen Naomi gbàdúrà fún wọn. Wọ́n ní Queen Naomi dẹ̀ sọ fún wọn pé kí wọ́n gbé ọmọ yìí wá bá wọn ní Àkúrẹ́. Wípé nítorí pé àwọn ní deliverance prayer ní ọjọ́ Saturday.
wọ́n ní bí màmá arábìnrin yìí bí wọ́n ṣe fa ọmọ wọn tó di Àkúrẹ́ nìyẹn ní ọjọ́ Saturday. Wọ́n ní kò easy, ẹ mọ̀ pé kò easy kéèyàn máa gbá láboyún kiri. Wọ́n ní wọ́n ṣe fọmọ yìí lọ sí Àkúrẹ́ nìyẹn o. Wọ́n ní wọ́n bá bẹ̀rẹ̀ àdúrà. Wọ́n bẹ̀rẹ̀ sí gbàdúrà. Wọ́n ní bí ẹlẹ́mìí ṣe lọ sí inú ẹ̀mí nìyẹn wípé wọ́n de ọmọ inú obìnrin yìí ní pẹ̀lú okùn. Wọ́n fi so ọwọ́ àtẹsẹ̀ wípé wọ́n dẹ̀ ti sọ wípé oyún obìnrin yìí ó máa wọ 20 months. 20 months kó tó di pé obìnrin yìí bí ọmọ yìí. Ìpè tó oyún yẹn bá wá wọ 20 months, ìpè wọ́n máa make sure pé àti ìyá àtọmọ wọn ò ní gbóhùn ìkankan nínú wọn. Wọ́n ní ṣùgbọ́n wọ́n ní Olúwa Ọlọ́run Ísírẹ́lì wọ́n ló tú ìyá àtọmọ yìí sílẹ̀. Wọ́n ní inú àdúrà yẹn ni obìnrin yìí ló ti go in labour tí ọmọ ti ń mu. Wọ́n ní ibẹ̀ ló gbà dé hospital. Wọ́n ní bí àwọn prayer warrior àti Queen Naomi ṣe tẹ̀lé lọ sí hospital tó bẹ̀rẹ̀ sí lọ gbàdúrà nìyẹn. Wọ́n ní bóbìnrin yìí ṣe bímọ nìyẹn láyọ̀ àtàlàáfíà. Wọ́n ní obìnrin yìí bí bouncing baby boy. Ìyá wà láyọ̀ àtàlàáfíà. Ọmọ náà wà láyọ̀ àtàlàáfíà. Ẹ̀yin èèyàn lé ẹ rí pé Olúwa ṣe ìyanu. Mo bá obìnrin yìí yọ̀ o nítorí wípé ó sọ ó dẹ̀ ó rúre ó sọ̀rè. Mo dẹ̀ bá Queen Naomi yọ̀ nítorí pé wọn ò gba aláboyún tó máa kó wọn sí wàhálà sínú chọ́ọ̀chì wọn. Ẹ̀yin èèyàn lé ogun á máa ṣẹ́ ni. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó jẹ́ kí obìnrin sọ̀ láyọ̀ àtàlàáfíà. Gbogbo nǹkan tí Queen Naomi bá ń tú wọn máa rí tú. Ìtàn bá dẹ̀ ń dè wọn máa rí dè lórúkọ Olúwa. Ẹ̀yin èèyàn lé gist tá gbọ́ nìta ní ká mú wá fún yín. Gbogbo àwọn obìnrin Àkúrẹ́ inú wọn dùn sí Queen Naomi fún iṣẹ́ ìyanu èyí tí Ọlọ́run tó tọwọ́ wọn gbà ṣe. Even gan throughout Ilé Ifẹ̀ ni wọ́n ti gbọ́ ìròyìn yìí ni wọ́n ń kí Queen Naomi kú iṣẹ́ àti Ọlọ́run kú iṣẹ́. Ẹ̀yin èèyàn lé Ọlọ́run ń lo Queen Naomi. Mo dẹ̀ gbàdúrà pé ìfẹ́ Ọlọ́run àti agbára tí Ọlọ́run fún wọn kò ní kúrò nínú ayé wọn. Ẹ ṣé o, mo dúpẹ́ o ẹ̀yin èèyàn fún support yín lórí channel mi, fún bẹ́ẹ̀ ṣe ń subscribe, ten like, ten share. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Àpò yín ò ní gbẹ o, ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò, òkè òkè ní ọlá yín á máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.